Demo. So much for 22-33 instead of 3. Single 3 jai o. Single 3 jai. 2 ti jai. We jai o. Egbarara. Wo dáadáa. Gbèsè. Gbèsè bí ti bó. Gbajúmọ̀ 30,000 naira. Nígbà yẹn ńkọ́. Mo jẹ gbèsè. Mo yáwó yìí ni. Kéde kó máa yá o àbí kó máa ta kìíní. Mi like rẹ o da 22-33 ebe sọ single 2 jai don. Gbajúmọ̀. Lámìdí. Bàbá kẹ́ ó yàtọ̀. Lámìdí. Bílẹ̀ tí a. Ṣé kò sí láburú? Ayé jẹra. Kọjẹ. Ìgbàrara 2 lè já pátápátá. Ọjà kalẹ̀. 30,000 ló fi ta. Orí wo ló gbé wá bí? Àbórí eku orí ẹyẹ ló fi ta. Bẹ́ẹ̀ni o. Àbórí ọ̀bọ ó lè jẹ ńgbà tó gbẹlẹ́dà rẹ̀ wá bí bẹ́ẹ̀ bá ń bá tarú nǹkan báyìí ọ wà tẹ́lẹ̀dà rẹ̀ ni irú àwa tá a wá bá a wá bí kankan ìbò. 30,000 ra. 30,000. 30,000. Kí ṣẹlẹ̀? Kí ṣẹlẹ̀? Apàtẹ́sẹ̀ fẹ́ mu ni. Àtàtà. Àyà mi ti mẹ́mẹ́ dá. Kí ni kan fẹ́ ma sinmi gbẹ́? Lábìdí resort wa. Kí mo bẹ jẹ́ 10,000 mọ́ náà ẹ̀ tó wà náà 30,000 tó sórí ibú kí lè gbẹ́kẹ̀lé mi ò ní 10,000. Lábìdí. Wo ìsọ̀ yìí. Ayé gbogbo. Mú resort wa. Má para ẹ síbẹ̀ o. Ẹgbà resort wèrè. 30,000 lọ́nà tán lówó wọ̀gbó. Bó mo ṣe fẹ́ jẹ. Lábìdí. Ọ̀nà wo mo fẹ́ gbà. Lábìdí. You don part o. Kí ni jẹ́ ìdán port? 1 million. Kí ni? Lè jẹ́ o. 1 million. Lábìdí mo fẹ́ yọ báyìí lọ. Ọjọ́ lọ kú lè yí. 30,000 naira. Ọjọ́ lọ kú lè yí. Lábìdí 1 million. Congratulations o dín port. Mo sọ náà ń gbà mo You ti don ká. part. Mo lè dá mi ò sùn. 10,000 naira 30,000 naira. Mo jẹ gbèsè. Má wọrí o, má yọra rẹ lẹ́nu o, 1 million mo jẹ, wọ́n sanwó ẹ̀. Fọkàn rẹ balẹ̀. Má fi dọ̀bálẹ̀ pa mí. Ẹjẹ́ mi ti sọ̀rọ̀ inú. Lábìdí you don part o. 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 Congratulations legally Pasode ohun tó bá wù wọ́n ní kó sọ. Kò sí nǹkan tó kàn mí pẹ̀lú Paso. Èmi gangan fúnra mi mo dé. Oya legally Lámìdí dé ohun tó bá wù wọ́n ní. Oya. You don part o. You don part o. You don part ẹ wà lọlé. Wá. Ìṣẹ̀lẹ̀. Wọ́n jẹ́ akọrin gbàgbé. Ẹ bá ń kówó tí mo jẹ. Odi Tuesday. Kíni? Odi Tuesday. Oríire mi di Tuesday. 1 Tí million. mo pọ́ mi sí yàn. Èmi ọwọ́ àwa mi di Tuesday. Tí n bá di Tuesday nǹkan. Wọ́n máa ṣe sínú written government wọn. O ní kúre. Kí ṣẹlẹ̀? Ayé ò ní yọ̀ fún ọ. Kí ṣẹlẹ̀? Bó o ṣe yọ̀ fún mi lónìí, ṣé kìí ṣe pé nǹkan ṣe ọ́? Àyè kẹ́ máa sọ mí láìpẹ́ o. Bàbá wọn lè fún yín sìn gan. Ṣé Tó bá ń ti Tuesday màá wá pàdé láti wá gbowó tèmi tẹ pro. Odi Wọ́n tó Tuesday. ti sórí ibú tó sórí ire. Ẹ̀wù yẹn mi láìkì ẹjọ́ wọ́n gbọ́dọ̀ bá mi níbi 5:30 ti lù. Ó ní yẹ̀yẹ́. Ẹ ti mi má bì. Mílẹ̀dà ẹgbẹ́ o. Èmi ò fi 1 million. Mílẹ̀dà ẹgbẹ́ o. Bàbá. Mílẹ̀dà ẹgbẹ́ o.